Dúpẹ́ gbogbo wa la ti máa ń gbọ́ la dẹ̀ ti máa ń mọ̀ wípé ẹgbẹ́ ọmọ bíbí ìlú Apomu tí wọ́n ń bẹ ní òkè òkun tá a mọ̀ sí Apomu Indigenous in Diaspora Foundation AIIDF lónìí ẹni tó jẹ́ agbẹnusọ wọn àwọn rèé pẹ̀lú mi níbi ayẹyẹ Apomu Day 2024 eléyìí tá a pè ní ó yàtọ̀ edition ọyẹ́ bá dárúkọ yín fún gbàgbọ́n yẹn tán wò wá. Orúkọ mi ni Emiola Abiola, ọmọ bíbí ìlú Apomu. Ẹ̀yin ni. Èmi ni agbẹnusọ PRO AIIDF Foundation, ẹgbẹ́ bíbí ọmọ Apomu tó wà ní òkè òkun. AIIDF káàkiri àgbáyé, ẹ wà ní Ukraine, ẹ wà ní Amẹ́ríkà, ẹ wà ní UK, ẹ wà ní Canada, ẹ wà káàkiri àgbáńlá ayé. Apomu in Diaspora ẹ̀yin lẹ jẹ́ ó rí bẹ́ẹ̀. Kí ni AIIDF dúró fún gan? AIIDF dúró fún ìgbẹnusọ fún ọmọ Apomu tó wà ní òkè òkun, àti wípé báwo ni ìdàgbàsókè a ṣe wáyé ní ìlú wa. Tẹ́ bá wo àkọsọ wa tá à ń pè ní motto, a ní wípé for the betterment of Apomites, that is pé the major nǹkan tá a fi gbé kalẹ̀ náà ni wípé báwo ni ìlú Apomu àti àwọn ọmọ bíbí ẹ̀ báwo ni wọ́n ṣe ní ìdàgbàsókè, àti pé báwo ni ìlú wa náà yóò ṣe ní ìdàgbàsókè. Nǹkan tí ẹgbẹ́ AIIDF nǹkan tá a wà fún gangan ò nìyẹn. Ní ṣókí, ṣé a lè mọ àwọn iṣẹ́ àkànṣe iṣẹ́ tí AIIDF tí wọ́n ti ṣe látìgbà tí ẹ ti wà níbi ọdún 5 sẹ́yìn? Bẹ́ẹ̀ni, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwa náà ti gbìyànjú gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fún wa lóore ọ̀fẹ́. A ti ṣe nǹkan tó ti pọ̀ sẹ́yìn because ọdọọdún òun la máa ń ṣe. So nǹkan lára nǹkan tá a ti ṣe sẹ́yìn ni wípé a ti fún àwọn ọ̀dọ́ ní iléèwé girama, a ti fún wọn nífẹ̀ẹ́ níbi ọdún 3 sẹ́yìn. Ọjọ́ ọmọ ìlú Apomu gangan a ti fún wọn lẹ́tọ̀ ọ̀kọ́fẹ́ tó jẹ́ pé nínú wọn sì ó ti wà ní iléèwé gíga. Lára àwọn tá a fún a sanwó WAEC wọn, omi a sanwó JAMB wọn, omi a fún wọn ní owó òkè ó fẹ́ ra bóyá ó fẹ́ ràwé ó fẹ́ ra fún wọn lówó tá a ṣe ní gbàgede iwájú ọba kábíyèsí ọba Adénẹ́kàn Àtóyèbí II níbi ọdún 3 sẹ́yìn. Bí ọdún 2 sẹ́yìn a ní káwọ ìlú àwọn èèyàn inú dùn sáré òkè kí la lè fi kó wọn tí everybody máa tiẹ̀ wà happy. So a ní láti ṣe inter-city football competition. So inter-city football competition ni wípé a pa àwọn clubs kan wá gbá bọ́ọ̀lù láti ìlú sí ìlú, so bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, so kan wá gbá bí tournament la pè é, a dẹ̀ ṣe nígbà ẹ̀ a fún wọn lówó ribiri. Tó gbégbá orókè tó jẹ́ ipò kíní a fún wọn lówó tó jẹ́ ipò kejì. Ìyẹn ni pé ẹ̀ ń ṣiṣẹ́ fún ìgbé ẹ̀bùn nínú ọpọlọ lárugẹ. Bẹ́ẹ̀ ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá a ní ká máa wo pé àwọn ọmọ iléèwé girama nìkan, ẹlòmíì wà tó jẹ́ pé ó ní talent mi, ó lè tọ́lọ́kadà tí ó sì tún lẹ́bùn mi, lẹ́bùn rẹ̀ sì lè jẹyọ láti bẹ̀. bẹ́ẹ̀ ni ó la fi ṣerú ẹ̀. So níbi ọdún tó lọ a wo àwọn iléèwé girama wa, a rí wípé wọ́n nídìí tábìlì àti àga àjókòó. So a fún bí iléèwé 3 òun la fún ní tábìlì àti àga àjókòó tó pọ̀ ní èdè wa ń bẹ, Áfíríkà wà ń bẹ, Alápòmù high school náà wà ń bẹ ni. So lọ́dún yìí sìn à ń gbèrò láti ṣe medical outreach or ètò ìlera fáwọn èèyàn wa nílùú Apomu, and then tí wọ́n rọ́wọ́ orí, and then a fẹ́ wo ilé ìwòsàn wa pé kí ni nǹkan tí wọ́n nílò níbẹ̀, kí ni nǹkan tó ń fẹ́ níbẹ̀. Ara tá a fẹ́ ṣe ní ọdún yìí kò nìyẹn. AIIDF tí Master Sunday Lawal JP tí wọ́n jẹ́ ààrẹ rẹ̀ ní nǹkan tí ká tó máa retí lọ́dọ̀ ẹgbẹ́ yìí lọ́jọ́ iwájú, àbẹ́ ẹ ti débi tí ẹ pé ó yẹ kí ẹgbẹ́ yìí ó dé gan? Ó pọ̀ o, nǹkan táwọn máa retí pọ̀ torí pé àwọn èèyàn wa wọ́n ṣetán láti gbé ìlú wa lárugẹ. So bọ́sẹ̀ mọ̀ wípé èèyàn igbó kan igi kan ò lè dágbó ṣe, àgbájọwọ́ la fi máa ń sọ̀yà. So àlejò ọwọ́ kan kò gbẹ́rù dórí. So gbogbo àti máa ń ṣe nǹkan tá a máa ń ṣe ni wípé á pa àwọn èèyàn wa pé kí lẹ tún lérò pé a lè ṣe. Torí gbogbo àwọn ètò tá a máa ń ṣe yẹn a máa ń pa àwọn èèyàn wa ni a máa ṣe àpéjọrò pé okay summit kí ni experience tẹ́yìn rí láti agboolé yín,
kí nìkan tó ń sọ fún yín tẹ́ bá pelé ok àwọn àkó gbogbo ìrírí àwọn àkójọ ìyẹn la fáwọn òkè kí ni a ṣe ni so bí mo yẹn sọ̀rọ̀ nǹkan tó bá ń ṣẹlẹ̀ at that time ló máa determine nǹkan tí a máa ṣe ṣùgbọ́n ó ti wà nílẹ̀ gẹ́gẹ́ bí ètò wáyé pé gbogbo ọdọọdún pátá a ní láti lórí pa nílùú Apomu lọ́dọọdún pátápátá a ní láti lórí pa kọ̀ọ̀kan ké o AIIDF ọdún yìí nǹkan tá a máa ṣe rè ọdún yìí nǹkan tá a máa ṣe rè ṣùgbọ́n ètò tá a máa ṣe yẹn àti ní mọ̀ ọtí tí gbogbo wa bá kóra jọ tá a forí pọ̀ pé ok kí nìkan ká ṣe lọ́dún yìí gbogbo ọdọọdún báyìí la máa ṣe nǹkan. àwọn ọmọ Apomu tó ń gbé lókè òkun nìkan ní láǹfààní láti jọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni o. àwọn kan pé kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin Apomu Descendant Union àti Apomu Indigenous in Diaspora Foundation táwọn sí AIIDF Ọ̀ṣun. ṣe rí Apomu Descendant Union ó ní bí ìyá fún gbogbo ọmọ ẹgbẹ́ tó bá fẹ́ lórí nílùú kò sí kí ni but a yàtọ̀ síra nǹkan tá a gbé lọ́wọ́ ó yàtọ̀ irú Apomu Descendant Union kò bá wà lórí òkun kò bá wà ní ibikíbi ọmọ ẹgbẹ́ yẹn kò bá jẹ́ pé ìlú Nàìjíríà ló wà kò bá jẹ́ pé òkè òkun ló wà ṣùgbọ́n AIIDF gbọ́dọ̀ wà lókè òkun ó ti dára wa nìyẹn kó sábà ti jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà sára ìyàtọ̀ tó jẹ́ ìyàtọ̀ pọ́nbélé tó wà ń bẹ̀ òun nìyẹn ojú gbogbo ẹ̀ lọ àjọ ń ṣe gbogbo nǹkan tá a jọ ń ṣe ní kò sí nǹkan kan ọba tí mo wó náà náwó bí ẹni tẹ́lẹ̀ tó yẹ kó gbé báyìí. ìyàtọ̀ bẹ̀ náà ni wípé ìjẹ́ ọmọ ẹgbẹ́ ó yàtọ̀ síra and then ètò tá a máa ń ṣe àwa tá a bá fẹ́ ṣètò sìn AIIDF ló máa ṣe ètò fúnra ẹ̀ AIIDF ló máa ṣe ètò fúnra ẹ̀ jẹ́ independent body wọ́n wẹ̀ ìyá yín náà mo jẹ́ tẹ́lẹ̀ sọ àfọkọ́lẹ̀ àpapọ̀ bẹ́ẹ̀ ni so separate entity ni wá ṣùgbọ́n nǹkan kan náà gẹ́gẹ́ bí nǹkan tó yàtọ̀ yẹn nìkan làjọ gbé dání lẹ́yìn pé ìjọba ẹgbẹ́ ra wọn gbogbo Apomu gbogbo tó wá sàti bí ìlú Apomu kò ní Apomu Descendant Union wọ́n bá wá gbé ìlú Apomu kúrò ní ìlú wa Nàìjíríà bí òtí lè jọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni. ìyàwó ní kábíyèsí Alápòmù ti lu Apomu ìyàwó náà kọ́ sí ẹgbẹ́ AIIDF. Ọlọ́run bá kẹ́ bàbá àjọ ní àjọṣepọ̀ tó dánmọ́rán orúkọ mi ni ààrẹ tí àṣà àjọbàtà worldwide àjọbàtà tí adviser wa so tàbá ti fẹ́ ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe ayé láti lọ gba advice lẹ́nu wọn ok bàbá tọ́ba fẹ́ kí àtàwọn àwọn àyè bàbá dẹ̀ fún wa ní advice tó mo fẹ́ràn bàbá sí nìyẹn bàbá ti gbé ọ̀rọ̀ lọ́sọ́dọ̀ wọn wọ́n máa fún yín ní advice kódà kò jẹ́ wípé nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn gan wá sì fún yín ní advice ó dáa náà ẹ fẹ́ ṣe ẹ wá ṣe báyìí so àjọṣepọ̀ tó dán mọ́rán ó wà ní àárín wa inú mi dùn láàrin àwa tá a jọ ọmọ ẹgbẹ́ lápapọ̀ ní o àti láàrin èèyàn kọ̀ọ̀kan. inú mi dùn gan àkọ́kọ́ náà inú mi dùn pé mo jọ́kan lára ọmọ Apomu tí mo bẹ̀rẹ̀ fi hàn káàkiri àgbáláyé pé ọmọ Apomu ni mí mo jẹ́ ọmọ bá forí mi sọ ní ibi báyìí ni mo sàtọ̀rìn wa so inú mi dùn gan inú mi dùn pé a ṣe ọdún eléyìí a máa ṣe tẹ̀lé ẹ̀sìn gan ni o Apomu Indigenous in Diaspora Foundation táwọn sí AIIDF kò ní bàjẹ́ o lábẹ́ ààrẹ Master Sunday Alawa tó bá fẹ́ kí wá àwọn ọmọ Apomu máa ń kúra pé Apomu ti yá o ẹbí mi betterment of Apomu ẹ ṣe wà dúpẹ́ o ìjókì ìjókì lẹ́sẹ̀ ẹ̀ lálẹ́ ìlú.